káàsà ó mà ṣe ọmọ ológun yìí gbẹ̀mí mì lẹ́yìn tí ìyàwó rẹ̀ dáná sun ní Akwa Ibom. Òṣìṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà kan ìyẹn Lieutenant Samson Haruna ló mà ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra báyìí lẹ́yìn tí ó fi ara pa lọ́kan òjọ̀kan látàrí bí aya rẹ̀ ṣe dáná sun lásìkò tí ìjà bẹ́ sílẹ̀ láàrin wọn. Èyí ló di mímọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2025 yìí gbàtórí ìtàkùn X eléyìí tí ọ̀jìnmí aṣòfin tó tó bí nǹkan ṣe ń lọ lórí ètò ààbò Zagazola Mahama fi síta. Mahama sọ wípé ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ló wáyé ní ọjọ́ kejìlélógún oṣù kẹsàn-án ọdún 2025 yìí ní Báríkè Wellington Bassey èyí tó wà ní agbègbè Ìbàgùà níjọba ìbílẹ̀ Abak ìpínlẹ̀ Akwa Ibom. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní wípé ó ṣojú mi kòró kan ló sọ wípé ọmọ ogun ọ̀hún ló tún jẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó ló jẹ́ dókítà eléyìí tí wọ́n yàn sí báríkè ọ̀hún lápapọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun mìíràn eléyìí tí àwọn náà jẹ́ dókítà o. Bákan náà ni ó tẹ̀síwájú wípé níṣe ni ìjà tó ṣẹlẹ̀ láàrin òun àti aya rẹ̀ ló gbóná jẹjẹun tó bẹ́ẹ̀ gẹ́ tí aya rẹ̀ ọ̀hún arábìnrin Samson Haruna tí ó fi da epo bẹtiróòlù lé lórí tí ó sì ṣá iná lé ọkọ rẹ̀ náà. Ọmọ ogun ọ̀hún tó ti di olóògbé báyìí ló fi ara pa yánnayànna léyìí tó sì jẹ́ wípé ṣe ni wọ́n yára gbé dìgbàdìgbà lọ sí ẹ̀ka ilé ìwòsàn báràkì ọ̀hún kó tó di wípé wọ́n tún gbé lọ sí ilé ìwòsàn àpapọ̀ ti Uyo látàrí kí ìtọ́jú kó tún lè péye sí i. Ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ọmọ ogun ọ̀hún ó mà ṣe bẹ́ẹ̀ ó padà gbẹ́mìí mì o látàrí pé ìfarapa èyí tó ní látara iná náà ó ti pọ̀ lápọ̀jù tó ń ti gbogbo ìgbìyànjú àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù láti dóòlà ẹ̀mí rẹ̀. Lọ́wọ́ báyìí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ṣe ni wọ́n ti fi ṣèkú òfin mú afurasí náà tó sì ti wà lákàtà àwọn agbófinró. Bákan náà ni wọ́n pe ìwádìí ń tẹ̀sí iwájú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún o tó sì jẹ́ wípé àbálọ àbábọ̀ ìwádìí etí ará ìlú ò ní dé sí i. Káàsà ó mà ṣe ajá ṣekú pa ọmọkùnrin ọmọ ọdún méjì ní ilé ìtọ́jú ọmọdé ní Georgia. Obìnrin kan lórílẹ̀‐èdè Georgia ni wọ́n ti fi ṣìnkú òfin mú báyìí o lẹ́yìn tí àwọn ajá dìgbòlugi méjì ṣe àkọlù sí ọmọdékùnrin ọmọ ọdún méjì tí wọ́n porúkọ rẹ̀ ní Kaimi John ní àkàtà rẹ̀ lásìkò tí olùtọ́jú ọmọdé náà tí wọ́n pè ní caregiver tó sùn lọ fún bíi wákàtí méjì. Àwọn ọlọ́pàá sọ wípé ṣe ni wọ́n ṣe àwárí òkú Kaimi John ní ẹ̀yìnkùlé ilé olùtọ́jú ọmọdé náà ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Stacy Wheeler ẹni ọdún méjìdínláàádọ́ta tó ń ṣe iṣẹ́ kábánitọ́jú ọmọdé olójoojúmọ́ eléyìí tí wọ́n pè ní daycare. Wọ́n ní nǹkan bíi aago mẹ́ta ọ̀sán ó kù ìṣẹ́jú márùndínlógún lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2025 yìí ni ìṣẹ̀lẹ̀ náà wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá ní Valdosta lórílẹ̀‐èdè náà ló fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ ajé Monday ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún 2025 yìí lẹ́yìn tí àwọn olùwádìí sì ní ìgbàgbọ́ wípé lásìkò tí oorun gbé ẹni ọ̀hún lọ ni ọmọ náà rá jáde kúrò ní ẹ̀gbẹ́ rẹ̀ tí ó sì lọ sí ilé tí wọ́n ti àwọn ajá náà mọ́ eléyìí tó sì jẹ́ wípé lọ́gán tó fa irin ibi tí wọ́n kó àwọn ajá ọ̀hún sí ni irin náà ṣe látàrí tí wọn kò fi kọ́kọ́rọ́ de ẹnu ọ̀nà ibi tí wọ́n kó àwọn ajá náà sí. Ibi tí àwọn ajá ọ̀hún ti ṣe àkọlù sí ọmọdékùnrin náà rèé o tí wọ́n sì gba ẹ̀mí rẹ̀ fínfín. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní wípé ìyá ọmọ náà ni ó jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ ìdájì èyí tó jẹ́ wípé òwúrọ̀ kùtùkùtù ni ó tètè máa ń jáde èyí tí àwọn ènìyàn tún pè ní iṣẹ́ bójí ojími tó sì jẹ́ pé a máa gbé ọmọ rẹ̀ sí ọ̀dọ̀ ẹni náà. Bákan náà ni wọ́n sọ wípé
àwọn ọmọ tí ẹni ọ̀hún ń tọ́jú wọ́n tó 10 ṣùgbọ́n lọ́jọ́ búburú yìí ọmọdé yìí nìkan òun ló wà ní ọ̀dọ̀ rẹ̀ nígbà náà wọ́n ní wípé ṣe ni ìṣẹ̀lẹ̀ náà jẹ́ ohun tó mú kí àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí í tanná wádìí iléeṣẹ́ ìtọ́jú ọmọdé náà èyí tí wọ́n fi ṣàwárí ẹ̀ wípé arábìnrin ọ̀hún kò gba ìyọ̀ǹda tàbí ìwé ẹ̀rí máa ṣiṣẹ́ lọ látọ̀dọ̀ ìjọba kó tó ṣí àyè ìtọ́jú ọmọdé náà. wọ́n ní wípé ṣe ni ọmọ ọ̀hún wà láyọ̀ àti àlàáfíà kó tó di pé ìyá rẹ̀ gbé sílẹ̀ ṣùgbọ́n látàrí àìlákàsí ló mú kí oorun kó gbé arábìnrin náà lọ tí ọmọ ọ̀hún fi jáde tó fi lọ kó sí ọwọ́ àwọn ajá. ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ní àgọ́ Valdosta lórílẹ̀‐èdè Georgia ó bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà ó ní wípé ìṣẹ̀lẹ̀ búburú àti èyí tó bani lọ́kàn jẹ́ ní ìṣẹ̀lẹ̀ yìí tó sì jẹ́ wípé ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tí ènìyàn lè dènà rẹ̀ ṣùgbọ́n látàrí àìní àkàsí ṣe ni arábìnrin yìí ti jẹ́ kí ìyá ọmọ náà pàdánù ọmọ rẹ̀ ó ní wípé òun fẹ́ fi àǹfààní yìí kẹ́dùn pẹ̀lú àwọn òbí tó bí ọmọ ọ̀hún. bákan náà ni ìròyìn ṣe ìránni létí wípé irú ìṣẹ̀lẹ̀ yìí náà ó wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tí àwọn ajá dìgbòlugi ti ṣe àkọlù sí mẹ́gáàdì kan ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì ṣe yánnayànna títí tí wọ́n fi gba ẹ̀mí lọ́rùn rẹ̀ ìyẹn ní Pinnock Estate Lẹ́kì nínú oṣù kọkànlá ọdún 2024.